ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀ látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Kọ́lá Ọlátúnjí lolóòtú ètò ìgbàgbọ́ Yorùbá. Ọmọ wọn lójúde láẹsẹ̀ Ìkírun Àgùnbẹ́. Ìkòyí ẹ̀ṣọ́ ọmọ yan bí lólú. Ọmọ ogun ló sàn ọmọ olè lóru. Olè tí ń káṣọ kẹrù kọ́ o. Olè tí ń gbóbìnrin ẹni. Gbóbìnrin ẹni. Gbóbìnrin ò ṣe ròdòròdò bí òlẹ́dàn lọ́rùn wọn ò nífẹ̀ẹ́. Ọmọ ojú ọ̀rọ̀ ò jẹ́sẹ̀ ẹyẹ ó tó mi. Ẹlẹ́gìrì kò jó mi ọba ó tòrò. Ó yá ìgbàgbọ́ Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Àdúgbò Yorùbá o. Ètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀ látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Ẹ kú dédé wòye gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ mi. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Mo kí gbogbo ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Mo kí yín pé ẹ kú ìfẹ́, ẹ kú kó lè da tí ẹ ń bá kiri. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ojú tẹ́ fi ń wò mí, Ọlọ́run mà ní jó fọ́. Bẹ́ẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín o. Àlàáfíà ara tí ó ń fún yín, tọ́lọ̀ ń fún yín, àti làákàyè tọ́lọ̀ ń fún yín tẹ́ fi ń sọ wípé Ààrẹ Kọ́lá Ọlátúnjí iṣẹ́ ló ṣe, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín o. Mo kí yín lẹ́ẹ̀kan sí i. A kú ọdún, a kú yèdún. Ọdún 2022 yìí ọdún ayọ̀, ọdún dùnnú, ọdún ìgbéga, ọdún ìlọsíwájú, ọdún tẹ̀síwájú, ọdún breakthrough lọ́lọ́run ṣe fún wa. Mo kí gbogbo Kìrìsìtẹ́nì pátápátá, gbogbo àwa Mùsùlùmí, gbogbo àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ pátápátá ni mo kí o. Mo sì júbà lọ́wọ́ orí adé, mo júbà lọ́wọ́ ọrùn lẹ̀kẹ̀, gbogbo jáwéjáwé nílẹ̀ yìí mo júbà o, gbogbo wàgbòwàgbò mo júbà yín o. Ẹ̀yin àfáà àlìmúlà mọ́ wàrà sátìlẹ̀ ámbíyáì gbogbo yín pátápátá ni mo wárí fún ni mo júbà fún o. Mo dẹ̀ júbà lọ́wọ́ gbogbo ẹ̀yin wòlíì, gbogbo pásítọ̀ pátápátá. Iṣẹ́ Ọlọ́run ọba tẹ́ gbé lọ́wọ́, Ọlọ́run ní jẹ́ kó jábọ́ lọ́wọ́ yín o. Ẹ kú ọ́ mi o, ẹ kú ìtọ́jú Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí. Ẹ jẹ́ máa fi eléyìí sọ fún wa, gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tí ẹ dẹ̀ ń dúpẹ́ lórí àyípadà tí Ọlọ́run ṣe nínú ayé yín. Wọ́n á sọ fún wa pé Ọlọ́run ni ẹ máa dúpẹ́ fún, àwa kọ́ èèyàn ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tọ́lọ́run dẹ̀ ń gbàdúrà yín nípa pé ń pè wá lórí pé ẹ lọ ṣe yìí, ẹ lọ ṣe yìí, ẹ lọ ṣe yìí. Ọlọ́run bá náà la máa dúpẹ́ fún o. Ẹ̀yin tó sì kù díẹ̀ káàtó fún tí kò tí tọ́lọ́run tí gbàdúrà, ẹ já sọ fún wa. Ọjọ́ kan kọ́ ló débẹ̀ o, Ọlọ́run sì padà gbàdúrà náà ni. Ọjọ́ kan náà sì kọ́ ni yóò kúrò ńbẹ̀ torí omi tẹ́lẹ̀tẹ́lẹ̀ báyìí ní dìbú. Ẹlòmíì ṣàkíyèsí ìgbà tí ìṣòro wọlé ayé ẹ̀ àbí àìsàn kan wọlé ayé ẹ̀ yóò mọ lọ yóò mọ bọ̀. Ẹ jẹ́ ń sọ fún wa gbogbo tó lójú ló lódì o. Gbogbo àwa tí à ń wò pé 419 ti pọ̀ lórí íńtánẹ́ẹ̀tì, 419 ti pọ̀ ń bí, 419 ti pọ̀ lọ́hùn-ún, wọ́n kàn gbá mi ní, wọ́n kàn ṣe kinní kan, bọ́ọ̀ bá rọrọ́ ò lè lòótọ́. Àwa ò sọ pé màláíkà ni wá. Abẹ́rẹ́ tó bá lókun dì kì í sọnù o. Àdírẹ́sì wa ó wà nísàlẹ̀, ṣe rí ibi tẹ́ lè trace wá sí. Nọ́mbà wa wà nísàlẹ̀, a ní YouTube channel, àwa lórúkọ ń lù ú, rédíò pìrìsẹ́ńtà làwa. Bẹ́ẹ̀ ni ọmọ olóyè nílùú Ìkírun Àgùnbẹ́, onílẹ̀ òbílẹ̀ mi, lójúde ilé ẹsẹ̀ ní Ìkírun, ojoojúmọ́ ni mò ń sọ. Wọ́n fẹ́ fún wa ní rẹ́sípì kan, ọ̀pọ̀lọpọ̀ nǹkan kékeré báyìí náà ni ó ń ṣe. Yóò ti wá lọ ná millions of naira káàkiri wọ́n ti gbà bí wọ́n ti gbà. Wọ́n bá tiẹ̀ ti di pọ́ ń gbọ̀n, àwọn ọmọ ní kọ́ mọ mú wa ni. Ẹ sì mọ́ wo ọ̀pọ̀lọpọ̀ náà máa ń lo àfọ̀ṣẹ́ láti gbowó lọ́wọ́ èèyàn o. Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ o. Ìwọ tó bá rí pé ìkórìíra gbogbo tó bá dé òràánú, ìkórìíra pọ̀ níbi ìlọ́hùn, owó dosọ́wọ́ rẹ bọ́ wá orí lọ. Bákan náà ni
bó lọ gbaṣẹ́ bákan náà ni jẹ́ ń kọ́ ní kínní bó bá wù ọ́ ọ lè pè lẹ́bọ bó wù ọ́ ọ lè pè lóògùn alala ńlá kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣiṣẹ́ fún lọ bá mi wá olive oil ògidì tó bá jẹ́ gidi ọ wà lọ bá iyẹ̀pẹ̀ òkun ni mò ń sọ kò ń ṣe iyọ̀ tá à ń jẹ ní sẹ́yìn pé òun náà wà salty iyẹ̀pẹ̀ òkun tán pè ní sea salt iyẹ̀pẹ̀ òkun náà ń pè bẹ́ẹ̀ wá mú iyẹ̀pẹ̀ òkun yìí wá dà sínú olive oil wá da olive oil yẹn dà sínú ike tí ó wà open wá dà kónú ibi tó container tó wà yẹn wá mú iyẹ̀pẹ̀ òkun yẹn wá dà sínú olive oil yẹn wá mú ìka àárín yẹn yìí ọ wà mọ̀ fi rò ó bọ́ bá ti fi rò ó tó bá jẹ́ pé sáàmù lọ mọ̀ ká bọ́ bá jẹ́ pé sáàmù kọ́ lọ mọ̀ ká ìwọ máa ṣàdúà sí bọ́ ọ bá ṣe fẹ́ kórí fún ọmọ ṣàdúà sí kọ́ mọ̀ fi ìka yẹn rò ó wá pé gbogbo ẹnájì rẹ jẹ́ kí concentrate lórí nǹkan tó ń ṣe yẹn pẹ̀lú ìgbàgbọ́ rẹ kì í ṣe pé kó o máa rò ó kó máa ronú pé kó máa ronú ṣépè fún ọkọ rẹ tó ṣe ọ́ kì í pé kó máa rò ó kó máa ronú ẹni tó ti bọ́ ọjà àbí kó máa rò pé ẹnìkan ṣe ọjọ́ olówó rárá you bring all your spirit your energy you bring them back to your body and you be steering it tó bá ti ń rò ó wàá máa ṣàdúrà yẹn wàá máa ṣe àdúrà bíi pé wàá tọ́lọ́run jókòó ẹ̀ ríra yín báyìí after doing that wàá wá mú ìka àárín yẹn wàá fi lá báyìí tó bá ti fi lá wàá wá rọ padà tó o bá ti fẹ́ jáde láàárọ̀ bẹ́ẹ̀ jẹ́ kí n sọ fún wa àwọn kankan wà tó jẹ́ pé àkíyèsí rárá tó jẹ́ pé you don't some people have educated to the level that he doesn't believe that there are some spirit that are working with him wherever you go because ẹ̀mí tó gbé sọ́rùn yìí Ọlọ́run ya ọ ni kò sẹ́ni tó fojú kan ẹ̀mí rí ẹ̀mí yẹn náà ló ń wá pẹ̀lú rẹ bọ́dì lásán ló ní bọ́dì rẹ níjọ́ tẹ́mi bá jáde bọ́dì rẹ yóò change kúrò lóko rẹ yóò di òkú and ẹ̀mí ò ṣe rí ẹ̀mí ò jáde ti ẹ̀ ní ẹ̀mí tó ń bẹ́ẹ̀ rìn òun náà ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹ̀mí kan tó rí láti ń sọ fún wa tó o bá ti fẹ́ jáde tó ti múra tán ìwọ ọkùnrin make sure pé ẹsẹ̀ ọ̀tún ló kọ́kọ́ tìbọ̀ ṣòkòtò rẹ tó bá fẹ́ wọṣọ ìwọ obìnrin make sure pé ẹsẹ̀ ọ̀tún ló kọ́kọ́ tìbọ̀ skẹ́ẹ̀tì rẹ tó bá fẹ́ wọṣọ tó o bá fẹ́ wọ ẹ̀wù apá ọ̀tún ni ojú ó kọ́kọ́ wọlé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú ọ̀nà tá à ń rìn àti iṣẹ́ tá à ń ṣe o ẹ jẹ́ ká wà very very careful tá a bá ti fẹ́ jáde ńlé á wá mú olive oil yìí tá a ti ṣàdúrà sí á tọ́ sílẹ̀ lẹ̀ lẹ́nu ọ̀nà ilé wa á wá gbé ẹsẹ̀ ọ̀tún sí láì wọ bàtà á ṣàdúrà tó bá ti ṣe yẹn wá jáde lọ bí tó ń lọ ó dá mi lójú wípé ire àtàánú lọ bá bọ̀ àyàfi tí wọ́n gangan bá ní kínníkínní ẹnìkan lọ́kàn ló kù ẹ jẹ́ kí n dúró báyìí fún ìbéèrè ẹ kọ́mẹ́ǹtì sí abẹ́ tó bá tún ní another ìbéèrè tó fẹ́ béèrè bóyá kò yọ kọ́mẹ́ǹtì sí abẹ́ fídíò yìí I want to have your comment after you have commented then o lè pè mí lórí àwọn channel lórí àwọn numbers tó ń lọ lórí screen yẹn tàbí kó mẹ́sẹ̀gì mi tí mi bá tètè gbé kì í ṣègbéraga ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń pè mí tó pọ̀ ni máa padà dá yín lò túbọ̀ mọ̀ pè mí tó o bá wá àbí kó mẹ́sẹ̀gì mi lórí WhatsApp tàbí kó ṣe voice note sí mi àárọ̀ Sunday ni mo mọ ráàyè dáadáa jù ọlọ́wàlá jùlọ á wà pẹ̀lú wa o ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí ló kọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ jọ fídíò yìí ẹ share ẹ tẹ bá share ẹ like ẹ dákun torí Ọlọ́run àwọn tẹ bá share fún ẹ tún jẹ́ káwọn náà subscribe àwọn tó ń wo fídíò yìí tí ó subscribe ló pọ̀ jù subscription yìí gangan ni yọ ọbẹ̀ thank you very much ẹ ṣé gan I love you all. Látẹnu Kọ́lá Ọlátúnjí ẹ ó ti máa gbọ́ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́.